dédé àsìkò ìgbórí ìfojú tó lé káàkiri àgbáńlá ayé ẹ káàbọ̀ sórí ètò wa lénìí ti mọ̀ wípé nǹkan tí ó máa ṣe yín láǹfààní náà la máa mú wá sí orí ètò yín ẹbí ọmọ yín àbúrò yín olólùfẹ́ yín náà ní Adéjọkẹ́ ọmọ Balógun yèyé oge òrèǹtẹ́ ẹ̀hún náà ni pé wà lọ́dọ̀ bàbá àlùbáríkà bàbá wẹ̀bí dànù tí wọ́n wà ní Ìgbódù yẹn nílùú Kòròdú ọ̀gá ọmọ ìlú Gúnmẹ̀dẹ́ bàbá ẹ bá mi kí àwọn ará nílé. ó ṣe yèyé oge ìyá olóyè ní Kòòdú gbogbo àtúbà àtúnṣe o lórí aláṣẹ wa ojú tó lé ànírí dààmú àti gbogbo àwọn tó wò wá pátápátá là á ṣoríire. àmín. ẹ̀yin ará ilé ṣe ti rí òun náà nìyẹn nǹkan tí a máa gbé yẹ̀wò lénìí ìyẹn lórí ètò òun ni a fẹ́ sọ̀rọ̀ nípa tewétegbò àwa mú ewé ewúro la fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ àwọn Yorùbá máa pòwe wọ́n sọ pé àdùn nígbẹ̀yìn ewúro bàbá ṣé lóòótọ́ ni. ó ṣe yèyé oge ewé ewúro ewé ewúro sórí ewúro àtewé àtegbò rẹ̀ ewé ni o kí ni mo wí. àtewé àtegbò ewúro. ewé ni o sórí ewé kan tó wà tó máa ń dùn tó jẹ́ pé ewé èso àsálà tẹ́ bá jẹ á dùn mìrìnmìrìnmìrìn ẹ mọ̀ gbádùn ẹ mọ̀ pé jẹ nǹkan tó bá tó ṣẹ́jú 5 ṣé ń gbọ́ mi téèyàn bá lọ mu mi èèyàn mọ̀ bó ń jẹ nǹkan o á bẹ̀rẹ̀ sí kúrò sórí ewúro ó pòwe fún gbèsè ayé ọmọ ẹ̀dá ni kí ni mo wí. ṣé ó pa lówe fún gbèsè ayé gbèsè ayé ọmọ ẹ̀dá téèyàn bá kọ́kọ́ bẹ̀rẹ̀ ẹni ó bá kọ́kọ́ bẹ̀rẹ̀ sí í dáa fún kọ́mọ̀ pé òun ò ní sùúrù lọ́jọ́ iwájú ọmọ tí ò bá sin bàbá ẹ̀ tí ò sin ọ̀gá ẹ̀ ó ti mọ̀ pé òun ò ní sùúrù ọ̀rọ̀ lọ́jọ́ iwájú ṣùgbọ́n ẹ̀dá tó bá ní sùúrù tó ní mọ bí ṣe ń ṣe tó ní sùúrù tó mọ̀rọ̀ tó ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó wá ń ro rere ọ̀gá ni ó gbé nǹkan ìyẹn gbé bẹ́ẹ̀ ó ní kéèyàn ó ṣe nǹkan ìyẹn ṣe dáadáa ọ̀gá ṣàdúrà fún èèyàn náà rọmọ sí ìyẹn ni wọ́n wá máa fi sọ pé ṣe sùúrù ọmọ pé adùn ní gbẹ̀yìn ewúro sọ wá rí egbò ewúro egbò díẹ̀ táwọn àgbà bá gbé sísàlẹ̀ ìkòkò tó ń fi kan kún kan tó ń fi èjì kún èjì tó bá ṣe bó bá ṣe yẹ kí wọ́n ṣe tán téèyàn bá mu gáàsì sinapu ẹyọ kan ẹ̀ kò ní rọpárọsẹ̀ tí ó fi lu ayé tán. ní àrùn stroke. bẹ́ẹ̀ ni kò ní rọpárọsẹ̀ ewé ewúro egbò ewúro tó wá tó léwé ewúro tààrọ̀ ọmọ bá tún lọ tó bá tún gbó tó fi sínú ọtí tó fi pọmọlá tó fọmọ mú ara rẹ̀ á tún balẹ̀ pẹ̀sẹ̀ ewé ewúro ohun téèyàn bá tún wá wọ́n jẹ́ tó àṣírí iṣẹ́ tán téèyàn bá tún lóògùn tí ò ṣiṣẹ́ lára ẹ̀ ó tó ní bí wọ́n ṣe fi pẹlẹ́dà fún yàn wọ́n ní kó wọ́n má fọwọ́ rẹ̀ kàn án téèyàn bá wà lókè orúgun kó wà ní Dubai kó wà lóyìnbó kó wá gbà mú kó gbé dódò ó ní bí wọ́n ti wá mọ̀ pẹlẹ́dẹ̀ lágbájá ọmọ lágbájá ewúro rẹ̀ rèé o adùn o nígbẹ̀yìn ewúro adùn o nígbẹ̀yìn ewúro gbèsè ayé rẹ̀ adùn ní kó gbẹ̀yìn ẹ o adùn o téèyàn bá dáwọ́lé nǹkan ìdùnnú ní ọ̀padà já sí wọ́n tún fẹlẹ́dà bẹ omi lódò tọrọ èèyàn fi túbà tí fi tùṣẹ́ ọmọ pé adùn tí gbẹ̀yìn ewúro ewé ewúro ewé àwọn àgbà ní bẹ́ ewúro nínú gbó kí ni oní mo wí. ẹ̀yin ò kí ń bẹ́ ewúro nínú gbó. ìrọ̀rùn ìbẹ́ ewúro nínú gbó wọ́n á máa gbìn sínú oko ní igi abàmì ni
kí ni mo wí igi abàmì. igi abàmì ni igi ewúro, kì í ṣe igi lásán, igi téèyàn fi ṣèwòsàn ni. tó túmọ̀ sí pé kò kí ń lalẹ̀ o. kì í lalẹ̀ wò, ewúro kì í sábà n tó fi wá yáyàn lẹ́nu ni pé ó máa ń tú kíní tó bá pẹ́ máa ń ṣèso kan, èso yẹn tó bá fọ́n ṣe mọ̀ pé àṣẹ Ọlọ́run ó lágbára, níbi tó bá fọ́n sí ewúro padà máa ń hù bẹ́ẹ̀. bọ̀ kí ó ń ṣe ilẹ̀ tí ò bá lọ́ràá àbí ibi tí ò bá dáa ní béwúrò níbẹ̀, kì í wá tún so nìkan lọ́jẹ́gi bẹ́ẹ̀ yẹn o. ọ̀mísìmísì wọ àwọn ìgbìn. ewé ọ̀mísìmísì. wọ́n á ní dúndùn là bálé awéré jẹjẹ, dúndùn là bálé ọ̀mísìmísì. ọ̀mísìmísì tẹ́ bá já sẹ́nu báyìí, Ọlọ́run ti fi ṣúgà sí, Ọlọ́run ti fi iyọ̀ sí, Ọlọ́run ti foyin sí, ìtàkùn ni. ọmọ ojú rẹ̀ ìwà máa ń lọ, òun máa ń lọ báyìí, yóò wá máa sun ọmọ, yóò wá ní dúdú, yóò ní pupa, wà ní dúdú awéré ń jẹjẹ, funfun awéré ń jẹjẹ, kì í já lura wọn, múlẹ̀ tira wọn. téèyàn bá gbà mú, ó ní bí wọ́n ṣe pè, téèyàn bá lẹ́jọ́ wọn ò dẹ̀jọ́ náà nù. kí ni o ní mo wí? ó ní bọ́n ṣe ń pè é. téèyàn bá tún ní ìpọ́njú, ó ní bí wọ́n ṣe pè ọmọ ewé ojú ológbò ẹyọ kan tó jẹ́ pé yóò kúrò nínú ìpọ́njú, torí dúdú àti pupa wọ́n múlẹ̀ tira wọn ni. dúdú ni ó wà níwájú, pupa ni ó wà lẹ́yìn, ṣùgbọ́n wọn ò ní papọ̀. wà lójú ológbò ọ̀mísìmísì. ọmọ mi ewé pọ̀ bẹ́ẹ̀ o. kí ni mo wí? ewé pọ̀ bẹ́ẹ̀. ewé pọ̀ bẹ́ẹ̀ o, tọ̀mísìmísì nu o tún léwé àsùnwọ̀n. àsùnwọ̀n jẹ́ kó sùnwọ̀n fún mi, àsùnwọ̀n orílẹ̀-èdè fi ń labú àsùnwọ̀n jẹ́ kó sùnwọ̀n fún mi, àsùnwọ̀n lẹ́mọ́ fi ń rìn gbó àsùnwọ̀n. kí ni jíjẹ? mi ń kọ tèmi ni. kí ló ń kọ tiẹ̀? àmọ́ èmi ṣé èyí oge tí wọ́n jẹ́ yìí olóyè ń kò dùn ní àwọn àgbà Ògún sọ̀rọ̀ tí wọ́n náà ní sùnwọ̀n fún mi. bàbá wọ́n ní gbègbègbè mi ń gbé tèmi kó má bàa gbé sẹ́kù lé lórí. wọ́n náà fẹ́ràn owó. kò sẹ́ni tí ò fẹ́ràn owó. ẹlẹ́dẹ̀ ojú sùnwọ̀n fún àwọn bàbá láìka kọjá. àsùnwọ̀n jẹ́ kó sùnwọ̀n fún mi, àsùnwọ̀n lẹ́mọ́ fi ń lagbó àsùnwọ̀n jẹ́ kó sùnwọ̀n fún mi, àsùnwọ̀n. sórí ewé àsùnwọ̀n téèyàn bá mú yóò sùnwọ̀n fún yàn lọ́dún yẹn. bẹ́ẹ̀ ni mo sọ. ẹlẹ́dẹ̀ yẹn yóò sùnwọ̀n fún o. mọ́jà sì jẹ́ o, mọ́jà sílẹ̀ tẹ́ o, mọ́jà sì mú o, mọ́jà arógun ìdààmú o. ewé àsùnwọ̀n ìyẹn náà tó wà bẹ́ẹ̀. ibẹ̀ léwé ẹ̀lú wà. òun ni wọ́n fi rí aṣọ. tó bá gún ewé ẹ̀lú tán, táṣọ bá funfun jọ ni wọ́n fi di kàmpálà. wọ́n á níjọ́ tí ni wọ́n fi ṣàró. wọ́n á níjọ́ tí aṣọ funfun tó bá wọnú aró ìjọ náà ní di dúdú. kí ni mo wí? tọ́tà aṣọ funfun máa wọnú aró ló ń di dúdú. yóò di dúdú. Ọlọ́run aṣọ àlà wa má jẹ́ wọ́n tapo sí o. aṣọ àlà wa Ọlọ́run má jẹ́ wọ́n tapo sí o. àwọn ewé pọ̀ bẹ́ẹ̀ lọ. níbẹ̀ léwé ìyàwó wà. kí ni mo wí? ewé ìyàwó. tóbìnrin bá wọ́kọ tí ò rọ́kọ, tí ó ṣe tí ò rẹ́ni pé tó jẹ́ pé lórí ibú ní pápádé, bó bá jẹ́ pé ọkùnrin náà ni àwọn àgbà wá fẹ́ bẹ̀wé ìyàwó fún wa ní ìyàwó o láti ìyàwó bá mi gbogbo ohun rere mi tó bínú lọ, ìyàwó o láti ìyàwó bá mi gbogbo ohun rere mi tó bínú lọ, ìyàwó o láti ìyàwó bá mi. sóréwé ìyàwó òun wá tún láṣẹ yèyé oge. ewé ìyàwó tó wá ní àṣẹ. tẹ bá déwé ìyàwó, téèyàn bá fọwọ́ ra báyìí, tẹ bá gbé e símú, irú òórùn téèyàn bá fẹ́ láyé ní ọmọ gbọ́lá rẹ̀. bẹ́ẹ̀ ni mo tún sọ yóò lé ní gbogbo ẹnu mo fi sọ.
irú òórùn téèyàn bá fẹ́. tó bá fẹ́ pẹ̀ fún dáńgómọ̀ wàá bọ́ ń bẹ́ tó jẹ́ pé bíntù ló láìkè lọ́fẹ̀ẹ́ tó jẹ́ pé tóyìnbó ló fẹ́ràn tó bá gbọ́ pé ànábì Yusufu ló dáa jù nínú ànábì kìí ṣe pé òun ló dáa jù nínú ànábì ó ní kí ni àṣẹ tọ́lọ̀ fi sọ̀rọ̀ ẹ̀ sórí tó bá ń wo ànábì Yusufu báyìí irú ẹni tó fẹ́ràn bó ṣe rí bẹ́ẹ̀ ni Yusufu ọmọ rí kí ni o ní mo wí. ṣé bẹ́ẹ̀ náà wọ́n wà ní. bí Yusufu ó ṣe rí nìyẹn bí Yusufu ó ṣe rí nìyẹn ṣùgbọ́n ànábì Yusufu ó dáa púpọ̀ lórí pé kìí ṣe pé òun ló dáa jù bẹ́ẹ̀ ni tó fẹ́ràn bó bá ṣe rí òun bó bá ṣe ń wò báyìí Yusufu ó dẹ̀ máa jọ ẹni lójú rẹ̀ ni wọ́n fi ní ànábì Yusufu ló dáa jù níbi ẹwà ti wáyé nù yàwá yìí àṣẹ Ọlọ́run àṣẹ ń bẹ lọ́wọ́ Ọlọ́run àṣẹ wà lọ́wọ́ Ọlọ́run àṣẹ Ọlọ́run lẹ́ ń sọ wẹ́wẹ́wẹ́ yìí àṣẹ Ọlọ́run tó jẹ́ pé tẹ́ bá ti bí ọmọ olóríire wọlé báyìí téèyàn mọ oúnjẹ téèyàn mọ tó yẹ kó máa fi wẹ̀ aṣọ tó yẹ kó máa wọ̀ irú ibi tó yẹ kó máa kọrí sí ọmọ ń ké wá lójú oorun ìyá mélòó ló kíyèsí mọ́ kí ni mo wí. ìyá mélòó ló kíyèsí. ìyá mélòó ló mọ bọ́mọ ń ṣe ń ké lójú oorun ìyá mélòó ló mọ bí oorun tó máa ń sùn ó léwé tó máa ń fi wẹ̀ ewé ewúro tá à ń sọ yìí ó ní bí wọ́n ṣe tára ọmọ ò ní gbóná ó ní bí wọ́n ṣe tọ́mọ ò ní lálàkàlà ó ní bí wọ́n ṣe tára ìyá ọmọ ò ní tára àgbàlagbà ò ní máa gbòdì Ọlọ́run mọ́jọ gbòdì lára wa o díjọ́ mẹ́jọ lénìí. bẹ́ẹ̀ni bàbá ló díjọ́ mẹ́jọ ẹ̀yin èèyàn ẹ ti mọ ìwúlò ewúro ìrísí tí àwọn Yorùbá fi máa sọ pé adùn ló máa gbẹ̀yìn ewúro wọn ni adùn á gbẹ̀yìn ewúro kádùn lè gbẹ̀yìn ilé ayé gbogbo wa. bàbá ẹ bá wa gbàdúrà fún gbogbo àwọn èèyàn. Ọlọ́run gbogbo ọ̀rọ̀ Nàìjíríà yìí a ti jẹ́wé ewúro báyìí o a ti jẹ́wé ewúro báyìí o à ń jẹ kíkorò báyìí Ọlọ́run dákun a ti jẹ dákun à ń jẹ báyìí àti ọ̀pọ̀lọpọ̀ ń jẹ tálíkà ń jẹ gbogbo èèyàn ń jẹ bí ṣe wá mú mi ṣe wé wúro tó bá korò tán tí wàá dùn nígbẹ̀yìn dákùnjáyé wo orí bẹ́ẹ̀ jádùn Nàìjíríà orí bẹ́ẹ̀ jẹ́ ká arúgbó wa lò já a rí ṣe o ó ti rí bẹ́ẹ̀ wàláhùlà ọlákùwátá ìlàbìláyà ilẹ̀ azim òun náà ni ẹ ti gbọ́ látẹnu bàbá yẹn wọ́n ní kọ́lọ́run kó fi àdùn pọ́lọ́run máa fàdùn sínú ayé wa ọláṣẹ ní pé kó wá wo bó ṣe máa rìnrìn àjò ayé ẹ̀ káyé ẹ̀ lè ládùn kí àdùn kó lè gbẹ̀yìn ewúro ilé ayé oníkálùkù lórí gásídà bàbá àlùbáríkà wẹ̀bì dànù tí wọ́n wà ní Ìgbódú bíkíbi tó bá ti ń bọ̀ mẹ́sàn pòdé Ìkòròdú garage kò wọ́n mọ́tò tó ń lọ sí Ìjẹ̀dẹ̀ road ẹ bọ́lẹ̀ ní Ìgbódú junction tàbí kẹ́ ẹ pé nọ́mbà ibikíbi tẹ́yìn bá wà káàkiri àgbáńlá ayé ẹ pé 08023829492 08023829492 ní kẹ̀kẹ́ bàbá àlùbáríkà Ọlọ́run ẹlẹ́dàá máa ṣe kí ni ó máa fàdùn sínú ayé wa ó dàbọ̀ ẹ máa tẹ̀lé wa kẹ́ máa wojú tó lé tv ẹ lólùfẹ́ wa ẹ máa tẹ super tent tẹ̀ bá ti ń wọ̀ ṣáà máa tẹ super tent Ọlọ́run àṣàánú wa ó dàbọ̀ yeye oge náà ní ire o. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage. Thanks.